Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ní bí ó padà bá ibi ò ní bá wa tọmọtọmọ. tó náà nǹkan ni wípé ẹ̀yin èèyàn wa káwọn tó rí àwùjáde kí tọmọ tàn lẹ́nu a sọ̀rọ̀ nípa oṣólẹ̀ olórí ọká olórí èrè mo wá sọ lóko kan aya òsì awẹbi dànù. awẹbi ó yàtọ̀ sí tiwẹ̀ wẹ̀bí wú ẹ̀ràn. làbí làrán ọ̀tọ̀ aya òsì awẹbi dànù òun là máa ń lórí ọká orí èrè olólẹ́yẹ kówó inú olóní inú bó ṣe bẹ́rù jáde sí lọ ni wọ́n tá a máa pọ̀ dídí ẹlẹ́dẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ míì náà la aṣọ ògùn yẹn fún tó ní òṣìṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ la ṣe fún tó ní òṣìṣẹ́. bẹ́ẹ̀ ló sì ṣiṣẹ́ kọ̀ mọ́ ni ẹlòmíì a ṣe fún ó ní òṣìṣẹ́ ìjẹ́rìí tí èèpadà wá ká tó bá abẹ lọ́run lọ́nà míì kọ̀ wá mọ́ ṣé ẹ̀kọ́ sọ pé aya òsì ni. bẹ́ẹ̀ni. ìkíní jẹ́ òsì ẹni tí ò rí iná tí ò rí lò. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n a sọ wípé awẹ́bí dànù ni. awẹ́bí dànù. tani ọmọ pé kéèyàn òkú lẹ́yìn láì tọ́jọ́ ibi ni. kí wàhálà dé báyàn. ibi ni ẹni tí ọmọwọ́ tí ọmọ ẹsẹ̀ mi wà láti mọ́lé tí wọ́n dájọ́ gbére ẹ̀wọ̀n gbére fún. tó bá sásìkò tí yẹn ṣerú ọsẹ ń fún kíní yìí ní ọ̀kọ̀ọ̀kọ̀ clear kò ní mú wá o. wàhálà tó bá wà nú ayé rẹ̀. ìní ọ̀kọ̀ọ̀kọ̀ ègún jábẹ́sì ti ń bẹ nú ayé rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ wẹ̀ dànù. ègún ṣùgbọ́n tó wà nú ayé ní rẹ̀. ọ̀kọ̀ọ̀kọ̀ mú dànù. àwọn míì wà nínú ẹ̀wọ̀n ẹni wọn kì í gùn. yóò kọ́kọ́ rẹ ti gbogbo. bọ́yá òòṣà kan ní ń pa wọ́n níran wọn ẹbọ kan ní ẹ máa ń rúti wò rú mọ́ ẹlòmíì rẹ́fẹ́ Ṣàngóládé bàbá ń Ṣàngó bàbá wọn rẹ́fẹ́ Fádáre babaláwo bàbá wọn gbà wọ́n bí àwọn dẹ́ṣẹ̀ ń tayé wọn Jésù lọ́gbògbó ní ẹ̀fídé òwe ṣọ́ọ̀ṣì ká máa ronú o ibìkan láti ṣẹ̀ wá ó dùn oníṣàdédé wálé ìjẹ́pọ̀ ṣẹ̀ wá láti ibìkan lórísun rẹ̀ ó ti wà a sì lè dàbí èbó torí pé kà í sọmọ èbó ní èbó kan bí á ló èbó Yorùbá ni á. Yorùbá ni wá àwọn tó ń pè ní dúdú ni wá. ní irọ́ ní gbogbo ẹ̀ ọmọ Yorùbá ní gbogbo wa Áfíríkà ni wá ṣé ẹ rí ọ̀sẹ̀ jẹ wá rè tó bá bá ẹni tí wọ́n fẹ́ fàìsàn sí tí wọ́n fẹ́ fàìsàn so mọ́lẹ̀ bí àìsàn ẹ̀gbà sí wọ́n ń pè ní stroke tọ́lá mi stroke ni wọ́n ń pè wọ́n mọ̀ tó mọ́ ẹ̀rọ Yorùbá mọ́ ẹ̀gbà tí wọ́n fi gba rere ọwọ́ èèyàn dànù ni. ẹ̀gbà tó fi gba rere. àrùn ẹ̀gbà ni Yorùbá ń pè ó lálùjànnú rẹ̀ lẹ́sẹ̀ méjèèjì báyìí ẹni ọba kọlù ní máa rìn ní ìdájí a máa sì rìn ní oòrùn a máa rìn ní ìrọ̀lẹ́ náà dẹ̀dẹ̀dẹ̀ tẹ́yìn bá jí jáde ní ìdájí ní òfin dá èèwọ̀ ni kí èèyàn kàn ṣe omi gbóná tàbí wọ́n bọ ẹran tàbí kọ́ bọ àwọn ìmọ̀ ẹ̀rọ tí wọ́n ń ṣe ọbẹ̀ ẹ̀rọ tí wọ́n ń ṣe ẹ̀fọ́ tí wọ́n bọ omi gbóná wọ́n wà náà wọ́n dà síta tó bá lọ kó gba àlùjànnú ẹ̀gbà tó bá lọ dà sí lára ẹnìyàn ní stroke. torí ẹ̀rọ fi máa sọ wípé kí èèyàn máa domi gbóná sí. kódà àwọn ẹ̀rọ àwọn àtàjọ ń gbélé ayé àpọ̀jù àwọn tá à ń ríra wa lọ àwọn àlùjànnú ó wà àwọn ẹbọra wà lọ́tọ̀ ewé wà lọ́tọ̀ tí ń gbénú igi ètí ń gbórí òkè á sì ń kọ́lé lọ bá wọn lé wọn ní àwa èèyàn á lọ ra lẹ̀ pápá ẹlòmíì orí òkìtì àlùjànnú ń bẹ lórí òkìtì á tún lọ dákú bá wọn kódà àlùjànnú mi tó bá rorò tí wọ́n bá lọ dákú síbẹ̀ kò ní jẹ́ kólókò yọ́dẹ̀ mí o. kò ní jẹ́ kólókò yọ́dẹ̀. ẹ béèrè wo kódà àwọn ọdẹ tí ń dẹgbó wọn máa mọ igbó tó bá ní òǹkọ. tó ní òǹkọ. tó lúgbò rẹ̀ bá ti fẹ́ràn tọrọ tẹ́ bá pẹ́ ẹran ọdẹ rẹ̀ ní díẹ̀ mí o tẹ́ bá jẹ́ ẹran rẹ̀ lágbára. ìnípa àwọn délé ẹ̀rọ wọlé ààrẹ ni. yóò wọlé ààrẹ. àwọn tá à ń jọ ń gbélé ayé pọ̀ àwọn tá a ríra wa yìí nìkan la mọ̀ àwọn kankan wà tí àlè mọ Bíbélì ní àlè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó orí ọ̀fẹ́ ọmọ pọ̀ sí ká mẹ́rin ní Pọ́ọ̀lù wí. Gbádùn mi tó. agbádùn yìí bàbá kámọ́rì ni Pọ́ọ̀lù wí. kámọ́rì ni Pọ́ọ̀lù wí ọmọbìnrin gbogbo mílítírì wà nínú ìgbàgbọ́ láìsí iṣẹ́
òkú ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ fún yín lẹ́ẹ̀kan nísìn à ń ṣiṣẹ́ ẹsẹ̀ iṣẹ́ tí ọmọ àṣàdé ìpá ṣe náà somi àṣe náà somi tá a bá débi kan àṣegbá àṣàwò àwọn àdédé àṣe ẹ wá níwọ̀n níbẹ̀ ká bá gbàdúrà ní ṣọ́ọ̀ṣì ó tún ṣe kan sí abẹ́ẹ̀ méjì sọ́nà wa gọ̀ ẹ̀jẹ̀ lọ sògùn jẹ́jẹ́. ká lọ sògùn jẹ́jẹ́ bàbá ṣé oògùn wa lè gbẹ́rù ẹnu padà. oògùn lè gbé padà torí pé oògùn àti sàrà ó yàtọ̀ sí àdúrà nìkan ìgbìyànjú lóògùn ọlọ́run fẹ́ràn gbìyànjú púpọ̀ tẹ́ bá gbìyànjú ọlọ́run tó kọ̀nsídà rẹ̀ ọlọ́run fẹ́ràn gbìyànjú ìgbìyànjú a máa jẹ́ kí ẹlẹ́mìí kúkú ọdẹ lẹ́mìí gúngùn ìgbìyànjú a máa sọ lórí ibú lórí ire ìgbìyànjú a máa sọ ọ̀tádọ̀rẹ́ ìgbìyànjú lágbára púpọ̀. ìgbìyànjú máa fà wípé ẹ tó fẹ́ kú lọ́la. ìgbìyànjú ló sọ wípé lẹ́mìí kódà ká gbìyànjú lọ síbítù ara gbìyànjú náà ni bí wọ́n ṣiṣẹ́ abẹ fún ara gbìyànjú ni tọ́lọ́mọ̀ bá sílẹ̀ ẹlẹ́mìí ọgbà ká lo oògùn ẹgbìyànjú ni ìwọ tó ò rí ṣe tó ń jẹ ojú oorun tó lálàkálà tọ́pọ̀ ọ̀run bẹ̀ láàmú kó o gbìyànjú sí kó ọmọ bá a bá lọ káyé èrè ọmọdé bákan náà lọ́dún tí ń bọ̀ géyè gbìyànjú sí kò nígbà tó mọ̀ nìkejì jẹ́ tó o bá ti lépa èèyàn láì dáa bàbá mi lọ sọ fún mi gbogbo ọ̀nà tó bá mọ̀ tó gbàgbà táyé èrè òfin nítumọ̀ tọ́ta òfin ní pa ọ́ sáré rẹ̀. tó fi sáré tó ní kú akàn máa búbọ̀ bọ́ ẹni tó máa gbé tó ní ikú pẹ́ tó bá dira. kì í ṣe irọ́ ìwọ tó mọ̀ pé ọ̀rọ̀ rẹ jọ mọ́ ọ̀rọ̀ ojú ogun àbí ṣé ọ̀rọ̀ wo ti dogun ogun Nàìjíríà báyìí. ó ti dogun ogun ni. kọ́ wa sọ pé ọ̀fẹ́ kí gbẹ́rẹ́ hàn lára rẹ̀ tálíntàn ọ̀tara rẹ̀ jẹ́ o ọ̀tàn rẹ̀ dànù ni o ọlọ́tàn rẹ̀ jẹ́ yóò yó ayé ti dàrú ní ìsìn tí ń pààyàn ṣọ́ọ̀ṣì pààyàn mọ́sálásí bíyẹn náà bá wá lé gbé tọ́lọ̀ ń bá gbé wàláwùlà lọ́yọ́ olúwa rẹ̀ Jésù ló yọ mí. kì í sì ṣe gbogbo egbé làádì mara àjẹ́ ara rẹ̀ ń bẹ ara kì í ṣe gbogbo àjàbò làádì mara àjàbò ń bẹ egbé ń bẹ téèyàn máa ń lò tí wọ́n ń lò fún yàn nígbà kékeré bẹ́ẹ̀ gbígbà alábàṣẹ rẹ̀ yóò gbé yẹn máa wo ojú rẹ̀ ìbọn bùtì núrè ọ̀dà tí mo wà lẹ́ẹ̀kan lọ́lọ́ àwọn yòókù ti kú àjàbó ń bẹ ìran Yorùbá yìí sọ máa lè. ṣùgbọ́n àti wá gbàgbé rẹ̀ bàbá. èèyàn àgbàgbé rẹ̀ àgbàgbé rẹ̀ ẹ pé sáwò àgbẹ̀sìn ẹgbà ẹ̀sìn àjòjì àgbà àfiborí àṣà. àwọn tá a gba kìrìsìtẹ́nì àwọn tá a gba mùsùlùmí. ìsọpẹ́sìn ọ̀dà o ìsọ̀rọ̀ nípa ẹ̀sìn o ìsọpẹ́ yẹn máa sòsà mọ́sí mi gbọ́ o. bẹ́ẹ̀ni bàbá. àwọn àṣà míì wà tí ìsòsà tá a wá ti fi ẹ̀sìn pamọ́lẹ̀. ká so oògùn ní ìsìn kásàgúnmu tí bàbá mú yàn ìsòsà àṣà Yorùbá ni àgúnmu tútù ń bẹ tá a máa ń sùn àgúnmu gbẹrẹ fún bẹ ká lo àgúnmu ká lo àgbo kájá ewé kájégbò oògùn ara àṣà Yorùbá ni kéèyàn níṣòro ká fi ewé àtegbò bẹ́lọ̀ fún àṣà Yorùbá ni o kí ìlú òtúbà kó túṣẹ káwọn àlùjọ̀nnú burúkú ọmọ wọ̀lú ká máa pa àwọn aláboyún ọmọ kékèké kí wọ́n fomi ẹ̀rọ wọ́n lù ú kí wọ́n fi kákéde ẹ̀mọ́ wa ẹ̀mọ́ ara tí mo sọ náà nù ẹ̀yin lẹ tọwọ́ bọ̀ mí lẹ́nu pé kí n sọ̀rọ̀ o. ẹ sọ̀rọ̀ bàbá ẹ sọ̀rọ̀ bàbá. ẹ ṣeun láyé ìsìn àṣà Yorùbá ni orò. àṣà Yorùbá ni orò ìgbà táwọn àwọn kékèké abá wọn jáde sẹ́nu pé àwọn ọdẹ tí ń sọ̀lù ní ìran bàbá tèmi. ẹ máa sọ bẹ́ẹ̀ bàbá. ẹ sọ bẹ́ẹ̀ bó ṣe rí ni ẹ ṣe bẹ́ẹ̀ àwọn kankan wà tí ò ṣe kúrọ́ mọ́ ogún òfèkè báyé ṣe dàrú tó yìí ntẹ́ ẹ ṣe tẹ́ ọ̀ jẹ́ ọ̀gbọ́dọ̀ péré ẹ̀ pápá jùlọ bá jẹ́ pé ọ̀pá ọdẹ èèwọ̀ ni báyé ṣe dàrú tó yìí ogún òfèkè o kọ́ ọmọ yìnbọn kó máa purọ́ ogún òmòlú ààrẹ o ọdẹ nìran bàbá tèmi ọdẹ lèmi náà ọdẹ tí ń yìnbọn bí ìlú bá le àwọn bàbá tiwa ni wọ́n pè ní tọ́ tá a máa wà ń sọ́de lọ́wọ́ bí olóró bá ń sọ̀rọ̀ rẹ̀ ìṣèjú àwọn èsè àwọn ọdẹ àárí báyìí bálàgbẹ́ bá ń gbé àgàn àìwò kì í sọ̀rọ̀ ọdẹ gbádùn mi dáadáa so gbogbo ẹ̀ la rí bí wọ́n ti ń ṣe kì í ṣe pé olóró ni àwa ọdẹ ni àwọn bàbá tiwa ọdẹ sì làwa náà bó ti ẹ̀ pọ́ ọmọ ọdẹ làwa àwọn olè pé làwa lọ́dẹ ọmọ olóògùn ni àìsàn olóògùn ṣùgbọ́n ọmọ ọdẹ ni á ṣùgbọ́n tọ́ àkéré náà a rí bí wọ́n ti ń ṣe ìtí kìíní yẹn wà fún mo fẹ́ fàyọ ni àṣírí tó wà ń bẹ̀rẹ̀ mi fẹ́ sọ fáyé yìí àwọn kẹ̀kẹ́ wà tó yẹ pé wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi dẹ́rù bà wá táwa rò pé ó sàní tẹ́ bá kéde ní ti pé orò fẹ́ jáde obìnrin ọ̀gbọ́dọ̀ jáde obìnrin ọ̀gbọ́dọ̀ fojú kóró ìtọ́bìnrin ọ̀gbọ́dọ̀ débẹ̀ ọmọ kékeré náà ní débẹ̀. ọmọ tí obìnrin ò bá gbọ́dọ̀ débẹ̀. ọmọ kékeré náà kálukú gbogbo ìyá kálukú ní òtìlẹ̀kùn mọ́rí ọ̀gbọ́dọ̀ jáde wọ́n fẹ́ ṣe gángan
ọgbọ́n táwọn bàbá wa dáńjọ́ nù tí wọ́n fi dá oorun lẹ̀ kì í ṣe pé òòsà kankan ni ìtẹ́ ń gbé lọ́wọ́ lóbìnrin ọ̀gbọ́dọ̀ fojú kàn. Lawafin Aba Mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin Aba Mixture lágọ̀ọ́ ara ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège Lawafin Aba Mixture ní kó lò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited ó wà #1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin Aba Mixture kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin Aba Mixture ní ẹ̀rà bó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́. wọ́n sì sábà ṣe é rí pé tí ì bá ṣe wọ́n orò méjì ló wà orò kan wà tó ní gbèdéke ọjọ́ tí ẹ máa gbé jáde bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lóògùn ọ̀sẹ̀ onígbà ọdọ tí a sọ̀rọ̀ odidi ọjọ́ mélòó kan ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n lọ́sẹ̀ gẹ́gẹ́ orò lè jáde tí ẹ̀mí òkùnkùn kan bá wọ̀lù tó fẹ́ máa pa àwọn èèyàn ẹ bá dùn dáadáa wọ́n gbádùn yín bàbá. tàbí àlùjọ̀nù kan wọ̀lù ọba fẹ́ máa pa àwọn èèyàn ọba òkèrè sáwọn olóró àwọn olóró wọ́n wà lágogo wọ́n gbowó jáde wọ́n yóò àwọn obìnrin sá wọlé kọ́mọ́ bá àwọn ìyàwó àwọn ọmọ kéèké náà sá wọlé yóò wá ku àwọn ọdẹ àwọn babaláwo ọwọ́ àwọn olóògùn àwọn babaláwo ètùtù wọ́n ṣe ni wọ́n fẹ́ tẹ̀fi lé kíní àlùjọ̀nù kò oògùn kan ni wọ́n ṣe wọ́n fomi wọ́n lù tí ìlú ó fi dẹ̀rọ̀ ogun yìí wọ̀ lọ ìran Yorùbá bá wọn wọ́n yan odi ìlú ni ẹni bá fẹ́ wọlé yóò fara kásá àwa ṣe mọ́ bàbá. nígbà tá a ti da ẹ̀sìn papọ̀ másà ẹ̀gbọ́n tí mò ń sọ ni kì í sóòsà ni ogun òsòòsà jìgẹ́gẹ́ yẹn òsà jìgìjìgì gan òsì èèyàn jìgìjìgì lọ́wọ́ à ń di ẹ̀ ní wọ́n pé ẹ̀gbọ́n tí Yorùbá náà ń dásà rẹ̀ pé èèyàn ní gbẹ́ndì oòrùn tóró fi dùn ọ̀yẹ̀kẹ́ mọ̀ èèyàn ní so èyí tó bá fẹ́ ṣe ní ẹ̀ẹ̀kan lọ́dún yẹn bóyá ọ̀sẹ̀ kan náà fẹ́ fi ṣe orò lógúnmọ̀sán wọ́n ṣe bóore ó ṣe wọlé wọ́n ṣe tutù rẹ̀ wọ́n ṣe sàárà rẹ̀ oògùn tó fi wọ́lẹ̀ ni tí ìlú ó tó fi tóbi sí i táwọn àjòjì ó fi wọ̀lú ọ̀yọ́ àwọn ìdálẹ́sẹ̀ lálálẹ̀ wọ́n ṣe nínú ọjọ́ bí àwọn àgbàlagbà àwọn ìyá mi bá ń bínú wọ́n bẹ̀ wọ́n torí àwọn àgbàlagbà máa bínú sílùú mi táwọn kan wọlé báwọn má jẹ́ àwọn mọ́só Ọlọ́run tó dá wọn nìkan lójú wọn lọ àwọn àgbààgbà wà pera wọn jọ wọ́n wà bẹ̀ àwọn ìyá mi àwọn ọmọ yín náà ni ẹ má bínú ìyá mi ẹjẹ burẹ wọ́n sì gbọ́ nǹkan bá ní ẹ ṣe wọ́n sì ṣe àṣà Yorùbá ni o ṣe èèbó máa jẹ Yorùbá ni lẹ́yìn wọ́n sọdún Halloween ìwọ̀n tó ń ṣe ìṣẹ̀ṣẹ̀ ìyá àwọn èèyàn wọ́n bọ̀ ní tẹ́ńgbọ́n ni nípa àwọn èèbó náà lágbára jẹrí ẹ wo bí ó ṣe sìnkú ìyá wa lọ́hùn èmi ọ̀dà àgọ́ wọn ṣé ṣọ́ọ̀ṣì ni ẹgbẹ́ mọ̀mọ́ lọ ṣọ́ọ̀ṣì kan ló gbé wọn lọ. ẹ jẹ́ yàwó èèyàn wa àwọn dẹ́sì bùbélì wà fún wa ẹyẹ lé kẹ̀kẹ́ wọ́n tẹ̀ modernize gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n sọ báwọn orí afẹ́fẹ́ la wà ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n ààbọ̀ lọ́tọ́ fún ọlọ́àbí bá dénú ẹ̀ yóò dòdìdì ààbọ̀ ọ̀rọ̀ lásán fún ọlọ́àbí bá dénú ẹ̀ àwọn náà wọ́n ní kámẹ́sẹ̀ nǹkan ìmọ̀ àwọn náà wọ́n tó padà wá fi dẹ́ lára lọ́wọ́ iyebíye ẹ̀yìn ìgbà ní tẹkinọ́lọ́jì oríṣiríṣi dé ẹ̀ gbádùn mi dáadáa gbàtí ẹlòmíì fọ́ ilé ọba àwọn òòsàn ńlá ọ̀tá kọ̀ wá sọ́nù sàkẹ́ ẹyẹ dánwò ẹ lọ bìrì wò tàbí babaláwo kẹ ẹ pé babaláwo tó bá jẹ́ babaláwo gidi pé ìjọ Ọlọ́run wà Ọlọ́run òrìjìnà tí gbogbo wá ń sìn sọ wà babaláwo lórí bọ́lọ́ ń bẹ tí babaláwo bá fẹ́ dábàá yóò fún àdéhùn Olódùmarè yóò fi hàn Ọlọ́run lókè ní. wọ́n sọ pé Ọ̀rúnmìlà lọ́lọ́run iṣẹ́ ọwọ́ Ọlọ́run lọ́rúnmìlà iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni Jésù ọmọ aládé àlàáfíà Emmanuel for God so loved the world that he gave his only begotten son that whosoever believeth in him should not perish but have everlasting life. mẹ́ta lọ́kọ́ ni bàbá mi o. ṣe ẹ bẹ́ẹ̀ tí wàá ní sìn Ọlọ́run rán Jésù wà ní bó ṣe rán Ọ̀rúnmìlà sáwọ́ àrùn Yorùbá láyé ìjọ ìtọ́ Ọ̀rúnmìlà wà kò sí mọ́tò òdòdó àwọn èèbó àwọn olè wọ́n mọ̀ káwọn bàbá wa ń bẹ́ ń bì náà wọ́n mọ̀ káwọn kan tó exist ń bì ẹja lọ́pọ̀lọ́ wa number 6 number 7 number 6 nìkan kọ́. ká lo number 7 àti number 8 náà. number 6 number 7 ni ẹ plus ìmọ̀ra wọn kí ló fún wa number 6 number 7 kí ló fún wa. ẹyọ kan tó lé lórí rẹ
káwọn àdé ọgbọ sẹ́yìn abẹ́rẹ́ gbogbo aṣọ káàsá lóòrùn ìwọ náà wálé ẹyọ kan tó kù torí ara rẹ̀ panu má lo 12 dọ́sìn nínú tó bá kù wọ nìkan torí ara rẹ̀ pa ọmọ Yorùbá ni ọ́ èmi ò polówó ògùn o mo sì polówó ẹ̀sìn o mo ṣàlàyé fún wa ni o ọmọ Yorùbá yìí ẹ má jẹ́ Yorùbá ó dì mẹ́rí ẹ sọjí lóko ẹnìkan nu ládùúgbò wa sọjí ara tọ́jú ara rẹ̀ ẹ wo ẹ má jẹ́ àṣírí àwùjáde kí tó tán lẹ́nu ọjọ́ ti lọ torí àwọn tí mo fẹ́ dá lóhùn ẹ mọ kàn fẹ́ sọ àwọn àǹfààní kan lẹ̀ fáwọn èèyàn wa lákòókò yìí àkókò òtútù la wà yìí àkókò òtútù la wà yìí ẹ jẹ́ n sọ nǹkan òtútù torí sẹ́ni bó tútù ṣe ń bóyá nísìn ẹni tó tútù ọ̀pá kò tí ì mọ̀ báyìí ẹ̀dọ́ òtún ọ̀pá ò tí ì mọ̀ tó develop asthma tó develop pneumonia ẹlòmíì ti ní rheumatism ẹlòmíì ò ní tẹ́lẹ̀ òtútù ní òwúlẹ̀ bọ̀ bí ṣe ń ṣe yìí kò ní tí ì ṣe lára kódà yóò tó máa gun ọ̀kadà káàkiri tí ọmọ fẹ́ ayà tí ọmọ mú oògùn owó sí létà ní ọ̀padà wàá béèrè abèrè àmọ́ béèrè ṣùgbọ́n oògùn rẹ̀ tọ́jẹ́ gbìyànjú téèyàn lè ṣe ọlọ́run ọkọ̀ gbìyànjú o kéèyàn kálọ̀rì wá ewé nígbà tí ò ṣe egun onúgò mọ́ lábájájú egun onúgò láwọn èèyàn wa wọn ò lè mọ̀ bí wọ́n ti ṣe nígbà wọn fẹ́ ṣe egun onúgò máa ṣe lójú wọn ni ṣùgbọ́n jẹ́ ń sọ̀kan fún wọn tó dáa gan tó yẹ kọ́mọ Yorùbá máa nílé téèyàn bá léwọ̀ rẹ̀ ewé tábà kágun ká fún tábà kìlódé ní tábà Yorùbá dédé omi rẹ̀ gbàtọ́ wọn máa ń fi alákọ̀wé sẹ́yìn máa fomi fọ́nù wọ́n yẹn fomi fọ́nù o. wọ́n fọ́nù tó bá ti lọ já. tẹ́ bá ti fomi fọ ewé tábà nù agbára rẹ̀ ó dínkù. agbára rẹ̀ ó dínkù. ewé kan tó ní spirit lára ni tẹ́ bá fẹ́ lù àwọn ewé kan wà báwọn tẹ́ bá lọ lo. ewé efirin táwọn máa kọ́kọ́ fomi fọ́nù ńkọ́. àṣà àgbàlódé ni àṣà àgbàlódé nígbà táwọn bàbá ti wá mi tó bá fẹ́ wọn lọ já ewé ìdájílẹ̀ lọ já tíìrì ọbẹ̀ lára ewé mu àní sínú àṣẹ ti wà lára rẹ̀ yóò ṣiṣẹ́ tó jẹ pé àwọn tó ń ṣe research ẹbí wọn lè rọrùn tí wọ́n sọ yìí àṣà tí a bá wà ní padàpadà sí ní tó ń jẹ́ ti ṣẹ́ẹ̀rí ẹ̀ lè ṣàgbó tàbí kẹ́ ẹ̀ ṣoògùn medicinal value potential rẹ̀ yóò ti devalued kò ní jáde dáadáa wọ́n ti láǹṣẹ́ èbó kò ní lágbára dáadáa mọ́ ṣé ẹgbẹ́ ti bá ní ìsìn tó ń fẹ́ fún àyọ̀ ni pé báwo bá wa ti ń ṣe yẹn àwọn ọlọ́run fòye ewé àtẹ̀gbò yé bí wọ́n ti ń ṣe yẹn that processing ẹ gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ ẹ bá ti tẹ́ ẹ bá ti tẹ̀lé yóò ṣiṣẹ́ bọ̀ kò ní dàbí ilé ẹ̀fọ́ lọ́pọ̀lọpọ̀ ògùn òṣìṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àjò tá a ti fẹ́ lòmíì tí ń pé kọ̀jẹ́ nígbà tá a sọ sẹ́ oyè bíye fún yàn tí wọ́n pé obìnrin tí kò bá ṣe nǹkan àkókò tí bá ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọ́dọ̀ fọwọ́ kàn ṣùgbọ́n ọkọ̀ tó wọ̀ ọkọ̀ èrò ni obìnrin tí ṣe pírẹ́ẹ̀dì lójó kò tì ó sì gbọ́sẹ̀ lọ́wọ́ àṣepírìtì lọ́sẹ̀ yóò ti gbóòórùn ẹ̀ àṣẹ yóò ti lọ tó dẹ́kọ̀ ṣe ti rí àlábà wọ́n lọ sọ̀gùn bí kankan jẹ́ ilẹ̀ lómi ìfikọ́sẹ̀ kalẹ́ tí ò ṣiṣẹ́ wọ́n padà wá sọ fún ilé ìjọsìn wọn pé kọ́mọ lùkàn dúdú nǹkan fún ọmọ lùkàn kárẹ́sẹ̀ sí gíláàdì ẹ máa gbọ́ kárẹ́sẹ̀ sí gíláàdì lókù kábà fi nǹkan funfun ránṣẹ́ ilé aláwọ̀ funfun níbẹ̀ àwọn náà fi nǹkan dúdú kí là tẹ̀ra wá sí kí ẹ rí nǹkan dúdú òní sí láàrin yìí ẹ mọ̀ sọ́ba ẹni bá yé kó yé. àbá ẹjẹ aṣọ kó lè yé àwọn kan wà létí kúkú ni wọn òyìnbó gẹ́gẹ́ sóògùn. ṣe ẹ mọ̀ tọ́lọ́ fi ṣàánú rẹ Yorùbá ẹ mọ̀ ntọ́lọ́ fi ṣàánú wa ni wípé Oòduà kan náà ló kó gbogbo àpò tí èyí bá sọ máa lè ran Yorùbá yóò fẹ́ràn Yorùbá dọ́kàn kò ní fẹ́ kí Yorùbá ṣubú tẹ́bá tí rẹ́ntì máa ń lùlù kó fún ọmọ Yorùbá ọmọ àlè Yorùbá ni ẹ má bínú ẹ̀yin bàbá wa o torí ìròrí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bí mi ṣe ronú ni mo ṣe sọ tèmi o èrò mi ẹlòmíì lè dájú tèmi lọ o èrò mi tèmi ó ṣe mọ́nu bẹ́ẹ̀ bá ti ń ronú kí Yorùbá ṣubú pápá jùlọ gbogbo tí ń bẹ́ ń gíráǹdì ọmọ àlè Yorùbá ni èyí ká fọgbọ́n ṣe ni lóògbọ́n ní dì mẹ́rí lágbára Ọlọ́run ọmọ Yorùbá ò ní lọ ẹ̀yìn ìran Yorùbá ò ní parun o ẹni bá ronú pé wọ́n pa ìran Yorùbá run ìdílé rẹ̀ ní ọ̀parun tọmọtọmọ bóyá torí owó tàbí kankan tàbí torí ọ̀kanjú kankan òun nu Ọlọ́run òun nu Oòduà àánú àtẹwọn rọ ẹ gbádùn mi dáadáa ìran Yorùbá Oòduà tó so wá pọ̀ kódà ó ṣokùnfà ara tẹ̀mí fi sọ tí mo ń sọ ìgbésẹ̀ ẹ̀dákùn tó lọ lọ́hùn ṣé èèyàn agbẹ́ kọ̀ọ̀kọ̀ máa fi ọmọ fẹ̀mí rẹ̀ tọrẹ ni bàbá mi lọ sọ fún mi bàbá tó bí mi kọ́ ló máa foríjì ó ní bẹ́ẹ̀ bá fún yàn lọ́mọ ó ṣe é gbà tẹ bá fún ọmọ mi rè bá a máa fẹ́ ọmọ méjì fún ọ lè gbà padà tẹ bá fún yàn lóògùn kò ṣe é gbà mọ́ ẹ gbọ́ tí wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe pé ara ẹni àìkọ́yàn lóògùn ó ṣoògùn àrùn ni o ó ṣoògùn míì náà ni o ìwọ náà sọ ti bàbá rẹ̀ lè tọ́ba tó bẹ́ẹ̀ ebi ò sì ní sọ̀ka kí n yọ́lẹ̀ mo sì fún Oòduà tó dára Yorùbá mo fi búra mo fi bàbá mi búra mo sì fọlọ́n tó ní gbogbo wa tí gbogbo àmì nǹkan kan wáyé ayé ẹ̀rí yẹn we came with empty handed a dẹ̀ lọ pẹ̀lú
á da gbogbo ẹlẹ́ náà ni kò sí nǹkan kan àmú kankan lọ bàbá mi dà. bàbá ìjẹ̀bú kan wà ebi olùbí tẹ̀lé wa tá a bá padà kò ní tẹ̀lé wa padà. kó olùbí wọn náà lọ tẹ̀lé wa ebi bí a ti ń jẹun ni èso olùbí ebi wọn tẹ́tà lẹ́ ń sọ. bẹ́ẹ̀ni. ìdí tí Yorùbá fi sọ ní olùbí ẹ jẹ́ n sọ kó yí àwọn èèyàn lónìí ní ọkọ ibi ọmọ kẹsẹ̀ kí nìyẹn dandan ni ibi ọmọ mo bí bàbá mi léèrè ni torí ibi ọmọ ti wá ó ní bàbá wa ti ṣe lójú mi wò bó mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni bí ẹ bá dánwò ní ìṣèlójú ọmọ ìyàwó kékèké sí wọn ní ọ̀fẹ́ fi ibi ọmọ oṣù owó ni tẹ́ ẹ bá ságùn síyàn àbí bá ránṣẹ́ ibi sí bóyá wọ́n sọ òdì sínú ayé rẹ̀ yóò wá ibi yẹn kan tẹ́ ẹ bá fẹ́ pààyàn náà kí ní ẹni ó kọ̀ọ̀kan sùn kò bá bí ó tó ṣe kú. ọkùnrin tó lè tàdé lé pé tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kìlàlà tá a dá mọ̀ wípé kárakára ní sẹ́lùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù nílẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì èrè ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdó nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹlura kó o gbà kó kọjá bẹ́ẹ̀. wọ́n tí o bá ti rí tí spirit ẹ̀rọ yóò bá ti rí àjọ̀dún tó lọ pa yín tó bá ti rí ibi ọmọ kò ní rí yẹn pa. báwo máa mi gẹ́sẹ̀ lágbára tó. àwọn tí ọ̀pọ̀ pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ náà bò mọ́lẹ̀ bàbá. nígbà wọn ò mọ ní. kìí ṣe bí ibi kó tó lè di bí ni pé tí wọ́n bá rán bí síyàn ibẹ̀ ni ó lọ òun ní kọ́kọ́ tó ti ká dàrá. àwọn bàbá wa lọ́mọ ni wọ́n mà sí rí yẹn nílẹ̀ Yorùbá mo fọlọ́ múra sí. àwọn bàbá ẹ bẹ̀rẹ̀ náà bàbá wa lọ́jọ́ gbọ̀n wọ́n yé sí bí ọmọ wọn o bàbá mi lọ ní ọba ọba tí wọ́n fura pé ọmọ yìí ó jọba láyé wọn ò ní ṣe kẹ́kẹ́ bá ṣe ó ti pa ara ní ògo rẹ̀ ń bo ní òtìjọba àìmọ̀ ìjọba tó ti wà gbọ́dọ̀. báwo ló ṣe wá ṣe. kò sí sọ lórí afẹ́fẹ́ o lórí afẹ́fẹ́ ogun ní bí wọ́n bá ti lè ṣe tẹ́sí lò fọ́mọ o. ọlọ́mọ mu a. ọmọ ti di ọjọ́ kẹ́kẹ́. ó ti dọ̀ ìní ẹsẹ̀ fẹ́ lò míì àwọn bàbá wa ní Olúwa ní ìsìn tí ọba bó ṣe ní ọba jẹ yéé sí yọnu. àwọn fada ẹ dákọ ẹni kẹkẹ o rárá o ẹyin bẹ́ẹ̀ nù àwọn àfáà náà tẹ́jẹ́ pé báwọn bá ń dábìrà lọ àwọn ọmọlẹ́yìn irú èmi ní ìsìn káyọ̀ pọ́lọ̀ pé kí yàtí náà ọ̀nà bàbá mi ọjọ́ pé bóyá àfáà ni mò ń ṣe àbí kí wáyé pé Ọlọ́run ṣe ìjọ ńlá fún mi ẹ wá jẹ pásítọ̀ nínú kàdínlá wa ọ̀chì yìí ní òkújú gbogbo àgbà yàtọ̀ sí kúkú bí n bá sọ̀rọ̀ ọmọ chọ́ọ̀chì yìí ní òkújú yàtọ̀ sí jẹ́tẹ̀ fi yúnlẹ̀ ó kú kòkó ibàbẹ̀ lọ́n sí ni ẹ̀hún náà ní ó yé mi mọ́mọ́ náà sọ ọ̀dọ̀ náà ni wà ṣùgbọ́n ní wọ́n bá yẹn ní pé bí mi bá bẹ̀rẹ̀ sí bó ṣe ti mọ̀ bẹ̀rẹ̀ sí bàjẹ́ sẹ́yìn pé ẹni wọ́n mọ̀kàn sí náà ni pé àwẹ̀ àtàdé adájọ́ ń gbà náà ni àwọn ò ní mọ̀ pé bàbá ti ṣe ìtọ́jú láti ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti dá fá fún nígbà wọn bí ẹlòmíì ìgbésí babaláwo ni wọ́n ń lé wọn irú àwọn àbàtì wa ní ìsàwọn ẹ̀sìn babaláwo ṣùgbọ́n wọ́n ó béèrè àwọn jàmọ́ ọmọ ìkílọ̀ wáyé wá ṣe ìgbà ìmúnà ìpadà síbi sẹ́bi ní wọ́n ṣe fẹ́ràn èèyàn wa tó mọ̀ sọ pé wọ́n mọ̀ èyí sáfà wọ́n rò pé wọ́n mọ̀ bú àwọn àfà tàbí wọ́n mọ̀ orí dínkù ara mi mọ̀ yí èyí àfà rárá o iṣẹ́ àfà ló wù mí ṣe jù láyé mo kéwú dáadáa níwọ̀n ẹ ní mọ́sálásí tẹ́ ẹ kọ́ ni tọ́lọ́ ló ti ẹ̀kọ́ àmọ́ Ọlọ́run ọ̀ràn mi tí mo sọ pé Ọlọ́run ọ̀ràn mi ni pé èmi náà láǹfààní àti sọ pé àfà ni mí ṣùgbọ́n kò sí nínú nígbà tí àwọn bàbá wa ṣe àyẹ̀wò sí kò sí nínú iṣẹ́ tọ́lọ̀ ọ̀ràn mi iṣẹ́ ìṣègùn yìí lọ́lọ́run rán mi mo sì jókòó tì mo ti lọ ṣọ́ọ̀ṣì onílọ̀gá akọrin ṣọ́ọ̀ṣì wa ebi ara mistake tí mo ní àwọn àṣẹ náà nu kọ́lọ̀ ọ̀sán àánú wa nípa bó ṣe wà lára gbogbo àwọn èèyàn lọ́nu lómi kọ́kọ́ sí mẹ́mbà mú lọ níbi tí wọ́n ti dààmú kí n ìwọ́n máa ń ṣe oríṣiríṣi àjò fún wa ní kò ṣiṣẹ́ ó ti ṣe train ti lọ tó ti kúrò lórí track yóò ní accident train ojú track yẹn
tí èdè ká fi ọlọ́gbọ́dọ̀ máa tọ̀ lọ tí tẹ́lẹ̀ bá ti lè yà kúrò lójú yóò ṣìnà níjàmbá ni wọ́n mọ̀ sọ fún wọn lè ní ọ́ọ̀lì lọ́tọ́nù rẹ̀ kíní kan tí ẹ̀wà tán lóòótọ́ nígbà tí òsì ló tíráàkì mọ̀ tó ní nǹkan ni pé oògùn òtútù tí mo fẹ́ sọ fáwọn èèyàn wa lákòókò yìí ìwọ tí yóò ní asthmatic symptom bóyá òun ká àárẹ̀ lára òtútù mú ọ díẹ̀díẹ̀ àbí òun kọ́ àbí òtí ẹ̀gbádùn àyà rẹ ni ẹ lọ rè wá oyin gidi original bí honey oyin gidi ẹ wà ẹ bá ti wá ẹ wà mú tábà tí mo sọ ni. tábà ni ẹ̀rọ pònú náà mo wá lọ jẹ́ fèrè. tábà ń bẹ nínú ilé lọ́dọ̀ mi ń bẹ òní ewé tábà ń bẹ òní ewé tábà òní ewé tábà ó tiẹ̀ yẹ ká fi sọ̀rọ̀ tó pọ̀ sẹ́nu kí a máa fi ewé tábà ṣàwúre. ewé tábà wọn máa fi ṣàwúre. a máa fi ṣàwúre o àwúre tajà a máa fi ṣe ó sì ṣiṣẹ́. ìwé tábà mo fọlọ́ ń búra sí i. wọ́n máa yọ kíní. tí wọ́n fi tábà tẹ mọ́ mú bí tobacco gángan sìgá oògùn onímọ̀nà oògùn onímọ̀nà oògùn ni o ewé tábà ń bẹ tá a fi sóògùn ewé tábà kìlódó ni mo fẹ́ fi hàn àwọn èèyàn yìí ewé tábà kìlódó ni wọ́n bá ń já wáyé tábà gidi tábà bílẹ̀ ni òun ni tábà ti jábà kò láǹsẹ̀nù ẹ̀rí pé ọkọ̀ afẹ́sẹ̀ alákọ̀wé wò á sì gbogbo kíní ara rẹ̀ àṣẹ ni ẹ̀rí kíní funfun tó wà mẹ́yì àṣẹ ni o àgùn àwà fún àwà gùn òun ọba omi tá a bá rí ń bẹ̀ náà là á fún dèdí ẹ̀ náà ní dédé oyin ẹ dán wo ẹ pè mí. kí wọ́n dán wo ewé tábà yìí. ṣùgbọ́n ní measurement àwọn tó máa ń sọ pé oògùn Yorùbá ò ní dosage irọ́ ni o ewé tí Yorùbá bá ti fi òdiwọ̀n sóògùn wọ́n ti mọ̀ pé ewé yẹn ò lágbára kò wà toxic kí ní kàmẹ́tà pé ní toxin ní lọ́dọ̀ àwọn tó mọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ ìwádìí ewé àtegbò wọ́n wà nínú tolóyìnbó wà ní ti Yorùbá ẹ má bínú ohun ọ̀lọ́ léèwé o ṣùgbọ́n òun tí a láti ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn wa ni ewé wà toxic nítorí pé ewé kẹta lè mu tójú yín lè pa bìnàbìnà ni bẹ́ẹ̀ ni wà toxic but oyin tẹ́ fi sí oyin ti detoxify rẹ̀ oyin yẹn gbogbo aburú tí ewé lè ṣe oyin ti mú kúrò ó ti dín agbára rẹ̀. sẹ́yìn pé ewé náà máa dé ṣúgà ara kù. ewé náà. àwọn fi wò tọ́ ṣúgà ewé mo fọlọ́ bàbúrà sí ewé tábà yìí a máa detoxify a máa fa toxin ṣùgbọ́n oyin tẹ́ fi sí yẹn oyin gidi yẹn kò ní jẹ́ pé lágbára lórí láti jẹ́ kí ara ó gbòdì lórí ìtọ̀ ṣúgà iṣẹ́ àlàáfíà ni ó ṣe yóò tọ́jú ìtọ̀ ṣúgà sẹ́mi ògùn Yorùbá tó fi lágbára ju ògùn òyìnbó lọ nìyẹn kẹlẹ́ ẹran sí sẹ́pà mo fẹ́ ẹran sí pneumonia ni báyìí mo ṣe báyìí sọ̀rọ̀ yìí mo sì fẹ́ ẹran sí asthma ewé ẹyọkan yìí mo fẹ́ ẹran sí pneumonia mo fẹ́ ẹran sí asthma ṣùgbọ́n ó tún ṣiṣẹ́ ní ìlágbó ara ó ṣiṣẹ́ fún heart ó ṣiṣẹ́ fún ọkàn bẹ́ẹ̀ ni tí ọkàn bá palpitate tí ṣe kúkú bẹ́ẹ̀ ni jọ pé ìbò náà mo sì sọ tí ọkàn bá lù kùkùkù kí n mọ ká mọ́ sọ ìbò tí ọkàn bá lù kùkùkù ewé iná ó tọ́jú ẹ̀. ó tọ́jú rẹ̀. bẹ́ẹ̀ ni tí ẹ bá ní anxieties. ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmúnú àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ.